Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ wà, tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ mi Fẹ́mi Akínríyìmísí ni kò yí padà. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò Yorùbá Autonomy Digest Open Editorial Monologue ní sáà yìí òun ni wípé kì í ṣe wípé àwọn ọmọ Yorùbá pé a fúnra sí àwọn Fúlàní tí wọ́n ń dógun jà wá, ṣùgbọ́n tá káwọ́ lọ́wọ́. Ó ṣe bí ó jọ bí ó dàbí ẹni pé ìjọba orílẹ̀ tí ò lédè tí a mọ̀ sí Nàìjíríà ló ká wa lọ́wọ́ kò. Ṣùgbọ́n nísìnyí ẹ jẹ́ kí a jí sára, ká jí togun-togun, ká jí tìjàjà nípa wípé ẹnìkan kò ní pa wá ní ìpa ìfọnáfọnṣu. Èèwọ̀. A ní bẹ̀rù òkùnkùn nílẹ̀ Yorùbá ká yàgbá sínú ilé. Èèwọ̀. Nítorí kíni? Ohun tí àwọn Fúlàní tí Buhari kó wọlé nípa pé ó fẹ́ fi dandan lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀ kó gbàjọba, ó sì rí ṣe lọ́wọ́ Jonathan. Ó ṣe ni láàánú, ó sì dùnni wípé irú Buhari tá a fọkàn tán nípa àgọ̀ tún wá ṣe yẹn fún wa. Kò tún wá da tán níbẹ̀. Àwọn tí Buhari kó wọlé wọn kì í ṣe ara wa, wọn kì í ṣe ara ọmọ orílẹ̀ tí ò lédè tá a mọ̀ sí Nàìjíríà. A mọ̀ bí tán ti wá, ṣùgbọ́n a mọ̀ wípé ẹ̀yà Fúlàní ni wọ́n nítorí èdè tí wọ́n ń sọ. Ìyẹn já sí pé Fútajálọ̀n ni wọ́n ti wá. Ó sì ṣeéṣe kó má jẹ́ pé ibẹ̀, torí wọ́n ti fọ́nká gbogbo orílẹ̀-èdè ayé ní Áfíríkà. Ohun tí èmi wá fẹ́ sọ fún àwa ọmọ Nàìjíríà, fún àwa ọmọ Yorùbá ni wípé ó ṣeéṣe kó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìbọn tó wà àti ohun ìjà olóró tó wà lọ́wọ́ wọ́n jí ni, kò níwèé. Ẹni tán bá sì fi yẹn pa, kò sí bí ìjọba ṣe fẹ́ mọ̀. Ẹ jẹ́ ká dìde ní gbogbo ìgbèríko orí ilẹ̀ ibi tí a ti ń sọ èdè Yorùbá fún ìjà láti gbara wa sílẹ̀. Ohun tí Fúlàní fẹ́ ṣe ni wípé wọ́n fẹ́ wà nínú igbó, ká bẹ̀rẹ̀ sí ní kọ́lé. Níwò bá dẹ̀ fi máa di bí 20 ọdún sí àsìkò tá a wà ẹ̀, ohun tó máa já sí ni wípé wọ́n á kọ́lé, wọ́n á já sí gbòòrò láti inú igbó. Wọ́n á wá ní pé àwọn làwọn ni bí. Láyé àbádà, ẹ jẹ́ ká fi àáké yẹn kọ́rí, ẹ jẹ́ ká lọ jà. Bọ́n ṣe ń pa yín, ẹ̀yin náà ẹ pa wọ́n. Kò sí èèwọ̀ níbẹ̀. Ẹni bá fẹ́ pa mí, èmi á pa ẹni yẹn. A sì mọ̀ wípé àbọ̀dé wà lọ́wọ́ àwọn ọlọ́pàá. Irú àbọ̀dé wo? Wọ́n á máa yá àwọn apanijayé wọ̀nyí ní ìbọn, ní ohun ìjà. Ó ṣeéṣe lásán o. A sọ pé a ti rí àwọn tí wọ́n ń ṣe, ṣùgbọ́n ohun táwọn ọlọ́pàá lè ṣe ni, ohun tá a máa àwọn ọlọ́pàá Nàìjíríà sí ni, ohun tí wọ́n lè ṣe ni iṣẹ́ ibi tó jẹ́ pé ó lè gbọ́wọ́ wọn yọ nìyẹn. Nígbà tó bá dẹ̀ sì rí bẹ́ẹ̀, tó jẹ́ pé ẹni tó ṣe àṣemáṣe tó lu òfin tá a mú lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, káwa tó kúrò ńbẹ̀ tọ́lọ́pàá ti fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ ká fúnra sọ́lọ́pàá. Ẹ jẹ́ ká fúnra sọ́lọ́pàá. Kò kọjá ohun tí wọ́n ń ṣe. Àwọn tí wọ́n wà nínú igbó tí wọ́n dẹ̀ ń gbé bẹ̀, ó yẹ ká dá wọn dúró, ká fòpin sí. Ẹ má jẹ́ kẹ́nìkankan ó wọnú igbó ní abúlé yín, ní abà yín, ní ìlú yín láti sọ wípé òun Fúlàní. Ẹ̀yin ọdẹ, iṣẹ́ wà fún yín láti ṣe. Tí ẹ bá jáde lọ sí oko ọdẹ, ṣé ẹ kì í máa ń rí àwọn kinní wọ̀nyí nínú igbó ni? Ẹ ń rìn pàdé wọn. Ìyẹn tẹ́ bá tiẹ̀ rìn pàdé wọn, kí lẹ fẹ́ ṣe?
tán bá ní pé òkè àwọn ti gbé yín náà nìyẹn, ẹ máa fi jà pé ẹ̀ta ní so ẹ múra wọn, wọ́n wà nínú igbó wọ́n dẹ̀ ń dúró dè yín, ẹ yìnbọn sí wọn, ẹ pa wọ́n dànù, ẹranko ni wọ́n, inú igbó lẹranko ń gbé, ohun tó mú wọn lọ máa gbé nínú igbó gan-an òun ló fi kú pa wọ́n. ẹ ṣé, ẹ tún máa rí mi gbọ́. Ẹni bá fẹ́ kàn sí mi +1 727 333 0403. Fúlàní yìí ṣèyàn dáadáa títí kan Sultan Sokoto. Òun ò ṣe lọ máa gbénú igbó, òun ṣe ń gbèlú.